àwọn fúlàní yóò fi àkàrà elépo tọrọ fún àwọn egúngún ní ìlú ìkirè. wọ́n ní láti fi ẹ̀mí ìmoore hàn sí ọọ̀ni of Ifẹ̀ fún ti ọdún ọlọ́jọ́ tí àwọn kò wá ní last year. ẹ ṣé o, ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. ẹ̀kálẹ́ irúnjẹ́ àfihàn sónimí ìlẹ̀kẹ̀já tòǹtòó àfáà Rèbékà ní orúkọ mi, pioneer fún àwọn onírọ́. 15 minutes to 8:30 lólù ní iwájú Èwe Adó, gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin. ìrọ̀lẹ́ àná ni Bàdàmọ́sí Bàbáńgídá ló gbà láti tẹ̀lé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti di ààrẹ orílẹ̀-èdè yìí láìsí akitiyan. ó wí pé bí ó bá ti gbà láti fi Ṣèyí àkọ́bí ọmọ rẹ̀ ṣe ọ̀gá àwọn sójà kí àṣekágbá irú ikú tí ó pa Múrítàlá lè fi ojú hàn ní ìlú Òṣogbo. àbádúpẹ́ o. ìròyìn kúmọkùmọ ni ẹ̀ ń gbọ́, ẹ ti síríọ̀sì jù. ọ̀rọ̀ yìí ló mú kí Naira Marley pe ìdílé Fẹlá lẹ́jọ́ wípé I will fight back látàrí ìwé ọjọ́ ìbí rẹ̀ tí Ṣeun Kútì jí gbé níbi ṣóò Qdot. a máa ń lọ lórílẹ̀‐èdè tá a mọ̀. olóyè Naira Marley sọ wípé nínú kán ọ̀gá ni òkúta nínú òkúta ọ̀gá ni kán, nínú oníkọ́ ayé ọ̀gá ni ológbò. ó ní ká mu igbó kójú sáwọnú bíi sìgá àmukù. èmi ni àrólé olóyè Pòfẹ́sọ̀ Fẹlá bàbá o. àwọn ọmọ iṣẹ́ Sule Malaika wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti pẹ̀tù sí Fẹ́mi Kútì nínú kí wọ́n da Naira Marley papọ̀ mọ́ àwọn ọmọ Rolling Dollar tó kù fún ìlọsíwájú Àlímọ̀ṣọ́ local government. ìròyìn kúmọkùmọ ni ẹ̀ ń gbọ́, ẹ máa gbé mi sókè. tó a kò lè parí ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí nítorí ẹnìkan ń fa sìgá ní ilé epo. Alhaji Wọlé Ṣóyínká ló kọ ìròyìn, Ayọ̀ Olúyẹmí ló táìpẹ̀, Màmá Ìwà ní location driver, Ọọ̀ni of Ifẹ̀ náà ní soundman, Aláàfin Ọ̀yọ́ ní makeup. èmi ọmọ yín olójú bíi kọ̀ǹkọ̀ àtẹ̀mẹ́rẹ̀ adọ́gbọ́n sí tí ò le aṣòwò àkàràmọ́ bẹ̀rù Ògúnléjà Wúdẹ̀ náà ló kà á frankly sí etí ìwòran yín. gbogbo wa ni kí ẹ mú o. tó bùwá ẹmu bùwá àgbo ni a ó máa gbọ́, a kò ní gbọ́ bùwá ẹ̀jẹ̀. ó wù ní kí a sin ajá ní Mùṣín, àwọn Kàlàbá ni kò jẹ́. ìyókù tún di ní ọjọ́ mẹ́jọ. ilé yín ni kí ẹ máa gbé o.